Dẹrẹba ń sá fáwọn tó fẹ́ mú un ló bá lọ pààyàn méjì níjẹ̀bú òde. Ó kéré tán èèyàn méjì ní ìjàmbá ọkọ̀ kan ti dá ẹ̀mí wọn légbodò lọ́sàn-án ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kẹrin yìí nígbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan bá eré burúkú wọ àdúgbò Alákàrà Junction ní Ondo Road níjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn. Ọkọ̀ náà ṣẹ́rí mọ́ òpópónà kan lágbègbè ọ̀hún tí òpópónà yìí sì ṣubú lu àwọn èèyàn tó wà nítòsí rẹ̀ lójijì. Ó pààyàn méjì lójú ẹsẹ̀, ọmọ kékeré kan fapá dá, ó tún fara pa yánnayànna. Ẹnìkan tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú ẹ̀, abilékọ Tèmítọ́pẹ́ Bello sọ f'Aláròyé pé àwọn bọ́ìsì kan ni wọ́n lé onímọ́tò ọ̀hún bọ̀ láti ọ̀nà márosẹ̀ tó gba Ìjẹ̀bú Òde kọjá látàrí bí wọ́n ṣe ní ọkùnrin tẹ́nìkan ò mọrúkọ ẹ̀ ọ̀hún ti kọ́kọ́ fi ọkọ̀ rẹ̀ gba ẹnìkan lórí títì márosẹ̀ tí kò sì dúró ṣáájú ẹ̀, kàkà bẹ́ẹ̀ eré burúkú ló ń sá lọ. Èyí ló mú káwọn ọ̀dọ́ kan gbáfiyá báwọn onímọ́tò kan ṣe ń lé làwọn ọlọ́kadà náà ń tẹ̀lé. Bóyá ìbẹ̀rùbojo èyí ló mú kónímọ́tò ọ̀hún bẹ̀rẹ̀ sí í wa ọkọ̀ níwàkuwà kó lè ráàyè sá mọ́ àwọn tó ń lé e lọ́wọ́. Wọ́n ní bó ṣe dé Alákàrà Junction ló yí àbàrà síbì kan, àmọ́ kò rí ọwọ́ ọkọ̀ náà yìí dáadáa, àfi gbẹ̀n ó ṣẹ́rí mọ́ òpópónà kan níbẹ̀ tí òpópónà ọ̀hún sì wó lu àwọn èèyàn tó wà lábẹ́ rẹ̀ mọ́lẹ̀ tẹni méjì fi jáde láyé. Obìnrin kan tó ń ta búrẹ́dì nítòsí ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ló rán ọmọ rẹ̀ ọkùnrin tí wọ́n ní kò lè ju ọmọ ọdún 12 lọ níṣẹ́. Òpópónà ọ̀hún sì ba igbá búrẹ́dì obìnrin yìí, ó fọ́n búrẹ́dì rẹ̀ ká sí gbogbo ilẹ̀, bẹ́ẹ̀ ló tún ba ọmọ rẹ̀ ọ̀hún, àmọ́ orí kò yọ lọ́wọ́ ikú, ṣùgbọ́n ó farapa, ó sì fara gbọgbẹ́. Wọ́n ti gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn kan níbi tó ti ń gba ìtọ́jú pàjáwìrì lọ́wọ́. Ìbínú ohun tó ṣẹlẹ̀ yìí ló mú káwọn èèyàn gbá onímọ́tò náà mú kó tó sá lọ, wọ́n sì bẹ̀rẹ̀ sí dídùndú ìyà fún un, àmọ́ kò pẹ́ táwọn ọlọ́pàá kan fi dé síbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì gbà á sílẹ̀ lọ́wọ́ àwọn aráàlú. Wọ́n wọ́ òun àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tuuru lọ sí tẹ̀sán wọn. Tèmítọ́pẹ́ ní bí kò bá sí tàwọn ọlọ́pàá náà ni wọ́n ti ń múra àti lu awakọ̀ náà pa lójú ẹsẹ̀. A gbọ́ pé àwọn ọlọ́pàá ti kó òkú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yìí rìn lọ sí mọ́ṣúárì, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.